Mo kí ẹ̀yin olùgbọ́ mi ní orúkọ Jésù Kristi Olúwa. Bó tilẹ̀ ṣe pé ọ̀rọ̀ òtítọ́ sọnù nínú ayé lónìí, ṣùgbọ́n Ọlọ́run ti mú ọ̀rọ̀ òtítọ́ rẹ̀ súnmọ́ àwọn ènìyàn láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè Evangelist Babatunde Samuel. Tẹ́tí gbọ́ kí o sì di alábùkún fún ní orúkọ Jésù Kristi. Ẹ já sí Bíbélì wá sínú ìwé orin Sólómọ́nì orí kejì ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún. Song of Solomon chapter 2 verse 15. Mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ fún wa wá, àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tí ń ba àjàrà jẹ́, nítorí àjàrà wa ní ìtànná. Mo ń bá wa sọ̀rọ̀ lówùúrọ̀ yìí lórí ẹ̀ṣẹ̀ tó yára kó bá onígbàgbọ́. Ẹ̀ṣẹ̀ tó yára kó bá onígbàgbọ́. Gbogbo ẹ̀ṣẹ̀ ló léwu, gbogbo ẹ̀ṣẹ̀ ló burú, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ní gírèdì jura wọn lọ. Bó tiẹ̀ ṣe pé ọ̀run ègbé kan ni ẹ̀ṣẹ̀ yìí ó wù kó wù kéèyàn dá láyé ní gbé èèyàn lọ. Àtòṣó àtàjẹ́ àtẹ̀mèrè àtàlágbèrè ọ̀run àpáàdì kan náà ń lọ. Ẹ̀ṣẹ̀ tó yára kó bó nígbàgbọ́. Mo fẹ́ mẹ́nuba àwọn ẹ̀ṣẹ̀ kan tó ṣe pé nínú ayé ń bí gan láì sọ̀rọ̀ ikú, ó lè ba tiẹ̀ jẹ́ wájú Ọlọ́run. Ó lè kó bá ọ, ó lè mú kí gbogbo sẹ́rẹ̀ ó jóná níwájú Ọlọ́run. Láì tiẹ̀ ṣe pé èèyàn kú gan. Torí bẹ́ẹ̀ ni pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó pé tí èèyàn bá ń dá gẹ́gẹ́ bí onígbàgbọ́ òtítọ́, ó lè kó bá irú ìrìn àjò onígbàgbọ́ bẹ́ẹ̀ níwájú Ọlọ́run. Ọ̀pọ̀ wa la máa ń fojú sí ẹ̀ṣẹ̀ ńláńlá. Ẹni bá tiẹ̀ gba Jésù ò lè máa dárò àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ayé máa ń fojú wò lónìí, bíi àgbèrè, bíi mutípara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nìyẹn táyé máa ń fojú sí jùlọ. Ẹlòmíà ní ṣebí mi ò mọtí, ṣebí mi ò ṣàgbèrè. Mọ àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó yẹ pé ẹ̀ṣẹ̀ ìfojúrí náà ni, ẹ̀ṣẹ̀ tó sì lè ba ayé èèyàn jẹ́ ni. Àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ pé èèyàn yìí sábà kà á sí, onígbàgbọ́ yìí sábà kà á sí, ṣùgbọ́n tó lè ba ayé onígbàgbọ́ jẹ́. Tó bá wo ẹsẹ̀ wúrà tí a kà tán yẹn, ó ní mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ní wá, àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ tí ń ba ọgbà àjàrà jẹ́, àwọn kéékèèké, àwọn kékeré, àwọn bíntín, àwọn ẹ̀ṣẹ̀ kò tó nǹkan, àwọn ẹ̀ṣẹ̀ eléyìí ò burú jù, eléyìí ò tí yẹ kó bá gbàgbọ́ mi jẹ́, eléyìí ò tí sọ pé ọmọ èṣù ni mí. Ìwé ìkíni Jòhánù orí 3 ẹsẹ̀ 9 abala ha kí ló wí? Ó ní ẹnikẹ́ni tó bá ń dá ẹ̀ṣẹ̀ tí èṣù ni. Sórí níbẹ̀ yẹn a ò classify ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ò ní kíláàsì o. Ẹ̀ṣẹ̀ ò jura wọn lọ. Ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ṣe kí ni? Lẹ̀ṣẹ̀ ń jẹ́. So onígbàgbọ́ múra. Èṣù ò nílò kó o ṣàgbèrè kó o tó wọná o. Èṣù ò nílò kó ọmọ tí kó o tó wọná o. Àní ìwọ́sà àti dáwọ́lé ẹ̀ṣẹ̀ ráńpẹ́ kan tí ò tó nǹkan. Ọtí bára ẹnu nọ́mbà ọba kú. Mo gbàdúrà pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ mi àti yín ò ní jóná lẹ́yìn ikú o. Ẹ̀ṣẹ̀ tó yára kó bá onígbàgbọ́. Màá dárúkọ àwọn ẹ̀ṣẹ̀ tó lọ bíi 13 fún wa níbí. Àwọn ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run fi sí mi lọ́kàn tí ó yára ń kó bá onígbàgbọ́ níwájú Ọlọ́run. Ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀pọ̀ onígbàgbọ́ yìí kà á sí. Ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ níbí ó lè rí èké. Ẹ̀rí èké. Ṣé kò yà wọ́n náà lẹ́nu? Ẹ̀rí èké. Ṣé pé nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí a máa ń dárúkọ láyé lónìí, àìsábà dárúkọ ẹ̀rí èké. Ǹjẹ́ o mọ̀ pé ó sì yára bá tèèyàn jẹ́ wájú Ọlọ́run? Ẹ̀rí èké jẹ́ ẹ̀ṣẹ̀ tó lè bá yé èèyàn jẹ́ wájú Ọlọ́run, tó lè yí iṣẹ́ ìsìn rẹ̀ dànù kó wájú Ọlọ́run. Ṣùgbọ́n àìkà sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dẹ̀ ní àwa tá a pera wa lónígbàgbọ́ lónìí lágbá jẹ́rìí èké. Yálà òye ẹ yé wa bí òye wa. Ewu tó wà ń bẹ̀ ni pé ó yé wa o kò yé wa o. Nítorí bá ti mú ọ jẹ́rìí èké, ẹni bí ní wájú Ọlọ́run. Iṣẹ́ ìṣẹ́ lè torí ẹ̀ jóná níwájú Ọlọ́run.
ẹ̀rí èké tábàwò ìwé Exodus orí 20 ìwé Exodus orí 20 Exodus chapter 20 verse 16 ẹsẹ̀ 16 ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké sí ẹnìkejì rẹ. Ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké sí ẹnìkejì rẹ. Já tún wo ìwé òwe orí 14 orí 14 ẹsẹ̀ 5. Ẹlẹ́rìí òtítọ́ kò jẹ́ ṣèké ṣùgbọ́n ẹ̀tàn ni ẹ̀rí èké máa ń sọ jáde. Sọ́túbọ̀ ẹ̀tàn ni ẹ̀rí èké máa ń sọ jáde. Túnjá wo ìwé òwe kan náà orí 6 ẹsẹ̀ 19. Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Praise the Lord. Ibi ń sọ̀rọ̀ nípa ohun tí Ọlọ́run kórìíra, àwọn ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run kórìíra. Nínú ó ní ẹ̀ṣẹ̀ 7 tí Ọlọ́run kórìíra. Ní lára ẹ̀ṣẹ̀ 7 tí Ọlọ́run kórìíra, lára rẹ̀ ni ẹ̀rí èké wà. Ẹ̀rí èké ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti gbà jẹ́rìí èké láìmọ̀. Ẹni wá chájì fóònù nílé ẹ̀ tí fóònù rẹ̀ ríngì tó wá ní kọ́bọ̀ ń gbé kó sọ pé òun ò sí ń bẹ̀, ó sì gbé ọ ní àìló wọn ò sí ń bí. Ẹ̀rí èké ló jẹ́. Ọ̀pọ̀ onígbàgbọ́ ni tí mo ń sọ yìí máa ń ṣẹlẹ̀ sí o. Ẹ̀rí èké ló jẹ́. Ọ̀nà mìíràn tá a tún gbà jẹ́rìí èké ni táwọn èèyàn bá ń ṣe birthday lónìí. Àwọn tí máa ń sábà ṣe ṣá, àwọn tó kúndùn ẹ̀ ní ṣíṣe. Mo mọ̀ pé gbogbo àtàwọn bí a ti lọ birthday rí, a bá ti lọ rí. Ó sì ṣe kí wọn náà ti wà lára àwọn tó jẹ́rìí rí. Sẹ́ni tí ń ṣe birthday sọ lọ́jọ́ ìbí. Mo wà níbi ọjọ́ ìbí kan lọ́jọ́ kan. Bàbá mi ní Olúwa kan ní sọjọ́ ìbí. Ẹni tó wá jẹ́ MC wá ń sọ lọ́jọ́ yẹn pé tó bàbá yìí ti dàgbà, bàbá yìí ti close sí 80. Ó wá ní ẹ dákun gbogbo ẹ̀yin tí ẹ bá sọ̀rọ̀ nípa bàbá, ẹ jọ̀ọ́ ẹ sọ ibi tí bàbá yẹ kù sí kó lè ṣe àtúnṣe nígbà tó bá báyìí. Torí pé ẹni tó ṣe ń ti yẹ ọmọ Ọlọ́run gidi ni. Bàbá tá a sì ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí mo lóun náà sọjọ́ ìbí ojúlówó ọmọ Ọlọ́run lòun náà. MC ẹ wá ní ẹ dákun o, so bàbá yóò lè ṣe àtúnṣe. Ìjà mi pé gbogbo àwọn tó jáde lọ́jọ́ yẹn tẹ́ wọ́n á jẹ́rìí náà kò sí iyì tó sọ pé bàbá ò sí dáa. Ọ̀pọ̀ ibi tí ọ̀pọ̀lọpọ̀ àti máa ń jẹ́rìí èké rèé o. Tí ẹ̀rí èké yẹn dẹ̀ ń dúró dè wá lọ́rùn, tí Ọlọ́run ó torí ẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ jà, ìjà ìpé ọ̀pọ̀lọpọ̀ ni ó torí ẹ̀ rí ẹlòmíràn wọ inú ọ̀nà. Yóò wọ inú ọ̀nà kò ṣe torí ẹ̀ṣẹ̀ mi o, bọ̀ torí tó jẹ́rìí èké lérò tiẹ̀ kò yé ṣùgbọ́n lọ inú ọ̀nà. Kò sẹ́ni tó jáde sọ pé bàbá wù bàbá yìí. Ṣé ó wá ṣeé ṣe kó má ṣe pé bàbá yẹn ṣe èèyàn kan níbẹ̀? Wọ́n láì rí ìkórí mọ́ jì. So wá lè sẹ́nìkan nínú àwọn tó wá síbi ìpàgọ́ yẹn tàbí táwọn nínú àwọn tó jẹ́rìí gan tí ò ní sẹ́ni tí bàbá yóò ṣe rí tàbí tí ò ní mọ tí bàbá yẹn kù sí. Ṣùgbọ́n àìfẹ́ tẹ̀yàn mọ́lẹ̀, àìfẹ́ gbójúbi lọ́wọ́ èèyàn, ṣùgbọ́n ó yá wa lára àti gbójúbi níwájú Ọlọ́run nígbà tá a mọ̀ pé Ọlọ́run ò sí mi tá a ti ń sọ̀rọ̀. Ẹ̀rí èké ibòmíràn tí ọ̀pọ̀ onígbàgbọ́ gbà jẹ́rìí èké ó ní bí ìsìnkú. Èmi ò tí ì lọ bí ìsìnkú rí. Kéèyàn kan wá jáde kó wá ní ẹni tó kú yìí o ó lè wà o, bò èmi ò tí ì lọ rú ẹ̀ rí. Kó wá ní ẹni tó ta gbénu pósí yìí o tá a fẹ́ lọ rè sí yìí o ẹni ibú ni ẹni dọ́rùn o. Ìwà ibi báyìí ló wò, ìwà ibi báyìí ló wò. Ẹni tá a mọ̀ pé kúkú àgbèrè náà ǹjẹ́ mi pa àtúrò àwọn èèyàn tí ó jáde nù jọ tí ó ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fàyè ẹni tó sùn inú Olúwa yìí ó sùn inú Olúwa ó sùn. Ara ẹ̀rí èké nù o, ṣé wọ́n mọ̀ bó sùn inú Olúwa ó sùn inú Olúwa. Bàbá sí èèyàn, bàbá dá, bàbá ṣe kíní kan ó sì jẹ ọ́ lówó, ó jẹ ọ́ lówó, ọmọ pé ó jẹ ọ́ lówó, owó yìí gbà lọ́wọ́ rẹ̀ kó tó kú. Ọmọ pé ẹni tó kú yìí o owó yìí gbà lọ́wọ́ rẹ̀ kó tó kú o. Wọ́n wá ní kọ́ jáde kọ́ wá ṣèjẹ́rìí ọwá lé èèyàn rẹ ní èèyàn dáadáa ní àkódà Ọlọ́run kó bá yín pọ̀run reke lọ́kàn tiẹ̀. Ó sì mọ̀ pé èèyàn yìí o onígbèsè burúkú ayé ọ̀run ni ó sì lè sọ. Ẹlẹ́rìí èké a máa sọ èké jáde. Ẹni mélòó ni mo sọ pé pásítọ̀ wa o
àìní fẹ́ sọ mi ò dẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọba wí ẹlòmíì ò fẹ́ gbé pè náà ni torí oríṣiríṣi pásítọ̀ ló wà torí bẹ́ẹ̀ lómi sọ àṣìṣe pásítọ̀ kan lójú á ní kí bàbá ńlá bàbá ẹ̀ kó tó gbàgbọ́ láwa ẹ̀ tí ń ṣe sẹ́rẹ̀nsẹ́ àbórí ẹ̀ fẹ́ ṣe gbá ni. ọmọ ṣàgàbàgebè lónìí ẹ̀rí èké ẹ wo bí ọ̀pọ̀lọpọ̀ àwa ará lónìí bá ṣe ń jẹ́rìí èké síra wa. ìjà ìpẹ́ ni tí ò da tá a sọ fún pé ó da pé èèyàn rẹ ní nígbà tí ìṣiṣẹ́ èèyàn rẹ ìjà ìpẹ́ rẹ èké la jẹ́. bẹ́ẹ̀ni sì ni pé ègbé ni fáwọn tó fi rere pé ibi àti àwọn tó fi ibi pé rere ègbé ni fún wọn. ìwọ tó pe ibi níre ègbé ni fún ọ ìwọ tó sì péré níbi ègbé ni fún ọ. ẹ̀rí èké pọ̀ nù jọ púpọ̀ gan-an àìlè sọ́ọ̀sì ara wa lójú ara wa ẹni tí ò dá àsopọ̀ dá náà ni ẹ̀rí èké sì là ń jẹ́ ẹ̀rí èké. lórí tí mo sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ni ó lo ọ̀run àpáàdì sí i ọ̀pọ̀lọpọ̀ ni ó wọnú iná nítorí ọ̀rọ̀ yìí ẹ̀rí èké. ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ ṣàṣìṣe nínú ìjọ lónìí pásítọ̀ ṣàṣìṣe ẹ̀ àwọn ọmọ ìjọ ṣàṣìṣe ẹ̀ ẹ mọ̀jà ṣọ́ra ẹ já kíyè sára. ẹ̀ṣẹ̀ tó yára kó bọ́ nígbàgbọ́ Ọlọ́run ò fojú rẹ wẹni tí ń ṣèké o Ọlọ́run ò fojú rẹ wẹni tí ń jẹ́rìí èké o. tó o bá rí yẹn ni tó o mọ̀ pé ìwà rẹ̀ ò da ọ́ sá ìyẹn kìnìkan ṣùgbọ́n ìwọ náà mọ̀ pé lẹ́yìn ó ní tó ń sọ nípa ẹ̀ tí ò da ẹ̀rí èké rèé o ẹ̀rí èké rèé o ẹni tẹ́ ẹ sọ fún lójú ẹ̀ kó dáa ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ tó pé nǹkan mìíràn wí ẹ̀rí èké ni o. ìrònú ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí sí ẹ̀rí èké ni pé bóyá àpè ọ wá jẹ́rìí pé ṣé ọ̀rọ̀ ìṣojú ẹ̀ kò ṣojú mi òun lè rò pé ẹ̀rí èké èsúmọ̀ lárékérekè gidi gan. ẹ̀ṣẹ̀ mìíràn tẹ́ máa ń fojú wò ó pé kò tó nǹkan yìí ó tó gbé èèyàn wọn náà ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́. bíbélì wípé orí àwọn ènìyàn búburú tálẹ̀ búburú ẹlẹ́ṣẹ̀ làwọn dà sọ̀rọ̀ àpáàdì. Jésù fàánú gbà wá o jíjẹ́rìí èké ìwọ náà ṣọ́ra o. ẹlòmíì ọ̀rọ̀ tí ò sojú ẹ̀ tó fẹ́ fi ṣe jẹ́rìí mọ́mi lágbájá sọ̀rọ̀ ìsojú yín síbẹ̀ wọ́n á gbà lágbájá kìíní kan torí pé kò fẹ́ ṣe ènìyàn yẹ ẹni tí ń sọ̀rọ̀ kò fẹ́ ṣẹ́ ó fẹ́ dá a lójú ẹ̀ ṣùgbọ́n fẹ́ bàjẹ́ lójú Ọlọ́run kò ní gbìn o kò ní sọ̀rọ̀ kò ní sọ pé ó sojú o kò ní sọ pé kò sojú o á wá dákẹ́. ǹjẹ́ pé nígbà mìíràn ìdákẹ́ bẹ́ẹ̀ ló túmọ̀ sí ó túmọ̀ sí yes. nígbà téèyàn sọ níjẹ́rìí pé ọ̀rọ̀ yìí mọ́mí lápá tó sojú yín àbí òṣojú yín torí pé ọ̀fẹ́ ṣẹ́ ó wá dákẹ́ ó túmọ̀ sí pé ọ sọ̀pọ́tì tó ń sọ nìyẹn. ẹ̀rí èké dẹ̀ ni ẹ̀rí èké jẹ́rìí èké òmíràn irọ́ ọ̀nà tí ò bá gbà kọ́ ò gbà parọ́ irọ́ ni irọ́ ń jẹ́ o. àwọn ayé èmi wà wípé nínú ìjọ sá but àwọn ayé lónìí àwọn gbàgbọ́ pé irọ́ funfun wà fíìmù kan wà tí wọ́n ṣe nígbà kan láwọn tí wọ́n ń ṣeré nínú ayé wọ́n pè ní irọ́ funfun wo kò sí irọ́ funfun kò sí irọ́ green kò sí irọ́ blue kò sí irọ́ red irọ́ rẹ ò bá ńláńlá irọ́ rẹ ò bá sì kékeré irọ́ ni irọ́ ń jẹ́ irọ́ dẹ̀ kọ́mọ̀ lónìí ẹ ló mo ti ń bọ̀ mo ti wà lójú ọ̀nà ó dẹ̀ sí kú òǹlé irọ́ lọ pa ẹ ló ẹ rí mi láàrin ìṣẹ́jú méjì rẹ di wákàtí kan irọ́ lọ pa irọ́ dẹ̀ pọ̀ sẹ́rí èṣù dẹ̀ tẹ̀ wá gẹ̀ẹ́tì ayé lọ́nà wo lọ́nà fóònù àwọn tí ó torí irọ́ fóònù wọnú iná ọlọ́run ló meye wọn amẹ́lẹ̀jẹ̀ tẹ̀yìn àìmọye rẹ́fẹ̀rẹ̀ bíṣọ́ọ̀bù wòlíì ńlá wòlíì olókìkí àpòstélì ẹ̀fàǹjẹ́lìsì ni ó lọ́nù iná nítorí irọ́. Dádì yes sir ṣé ìgbàgbé wa ẹ mọ̀ gbàdúrà fún wa o dádì ṣé ń gbàdúrà fún wa báyìí mò ń gbà bẹ́ẹ̀ ni a bá sọ pé dádì ṣé ń gbàdúrà fún wa Ọlọ́run ṣàánú wa lèmi máa ń sọ o Ọlọ́run ṣàánú wa èmi bí sí o Ọlọ́run ṣàánú wa màá ṣe ni mò ń gbàdúrà fún ọ nígbà tí mi gbàdúrà fún ọ ó dẹ̀ kọ́mọ̀ lónìí
àwọn ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ Ọlọ́run máa ń sọ lónìí. Ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 9 ó ní ẹ má ṣe purọ́ fún ara yín. Ẹ má ṣe purọ́ fún ara yín. Irọ́ ẹlòmíín lórí láyà a máa tún parọ́ fún ránṣẹ́ Ọlọ́run. Irọ́ jẹ́ nǹkan tí ọ̀pọ̀ wọ ìkàsí lónìí. Irọ́ ó jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì táyé káàsì lónìí, ó sì lè bàgbàgbọ́ wa jẹ́, ó lè yára kó bá wa níwájú Ọlọ́run. Ẹ̀tàn náà ni irọ́ jẹ́. Irọ́ ó jẹ́ ara àwọn ẹ̀ṣẹ̀ tí kìrìsìtẹ́nì yára fojú ré náà ṣùgbọ́n tó lè kó bá níwájú Ọlọ́run. Irọ́ pípa, ká parọ́ fọ́kọ, ká parọ́ fọ́mọ, ká parọ́ nípa ibi tá ń lọ. Ẹlòmíì òun àtìyẹn lè jọmọ́ lọ́bì kan á ní nítorí pé ẹnìyẹn ti ń dóde ó ti ṣe díẹ̀. Mọ́jọ́ ohun tún sọ fún pé ilé lòun sì wà òun ò tí ì kú òun lé. Á ní mo ti wà lójú ọ̀nà, kódà mo ti wà nínú ọkọ̀. Irọ́ ìwọ tí nǹkan bá sì ti wà nínú ayé rẹ̀ ọ̀ya tètè múra kọ́lọ́run kó gbà kó nínú ayé rẹ̀. Ẹ̀yin obìnrin tó ṣe pé bẹ́ẹ̀ bá ń lọjà nǹkan tí ò tí wọ́n ẹ̀ purọ́ fọ́kọ ẹ̀ ló ti wọ́n o torí pé ẹ fẹ́ régi owó lára ọkọ. Ẹ purọ́ ẹ fowó kún tí ẹ bẹ́ lọ rà lọ́jà ìtàn 200 ẹnì kódà ó ti di 400 báyìí o. Ọkọ nígbà wo ló di 400? Á ní sẹ́yìn lẹ́yìn bá mi nà ni ẹ̀yìn lẹ́yìn bá mi rọjà ni sẹ́yìn bá mi dọ́jà ni. Ó ti di 400 o. Ó sì parọ́. Olóṣàánú wa o. Irọ́ ẹ̀yin tí mo fi bàtà ọmọ skul parọ́, bàtà ọmọ yín léèwé, bàtà ọmọ yín ti já kò sì tí ì já. Sọ́ọ̀sì ọmọ yín ti gbó kò sì tí ì gbó. Irọ́ ẹlòmíín nù yín owó tọkọ fún yín kẹ́ fi raṣọ skul fọmọ kẹ́ fi ṣe gbogbo ẹ̀. Ẹ ti ra sọ́ọ̀sì bíi 3 ẹ ti ra sílé extra fáwọn ọmọ yín. Ẹ ti ra àwọn nǹkan yẹn extra níta ọmọ yín ló ẹ ti ra extra ẹ sì túmọ̀ tó fi gbowó lọ́wọ́ ọkọ. Ẹ mọ̀ fi gbowó lọ. Dáàdì wa sọ́ọ̀sì alágbádá ti gbó o, ó fẹ́ rà mí o. Ìgbà lára kan náà ṣebó nìkan ní ń dá o, ṣebó nìkan ní wọ̀ látọjọ́ yìí kò ní mí nà. Ó tún gbowó sọ́ọ̀sì tó ti rà á lẹ̀. Irọ́ ẹja ṣọ́ra. Nǹkan tí mo sọ ilé kó bá wa níwájú Ọlọ́run ó sì lè bàgbàgbọ́ wa jẹ́ ẹ̀ṣẹ̀ tó yára kó bó nígbàgbọ́. Irọ́ ohun mìíràn ẹjọ́ wẹ́wẹ́ kò wá yà ọ́ lẹ́nu. Ẹjọ́ wẹ́wẹ́ jọ pé ẹjọ́ lè kó bá ọ níwájú Ọlọ́run. Lábẹ́ ìwàásùn ẹlòmíì ò mọ̀ tójọ́. Ẹlòmíì tó bá ń bọ̀ láti ilé pẹ̀lú èèyàn kan tẹ́lẹ̀ tí wọ́n bá ti fẹ́ kú díẹ̀ kan dé ṣọ́ọ̀ṣì àní tó bá ti dùnú wàásùn àmọ́ sọ. Tó bá dùnú wàásùn èmi ò tẹ́ gbàgbọ́ kúrò àwọn èèyàn ọmọ Ọlọ́run ni wọ́n. Tó bá dùnú wàásùn àmọ́ sọ ọ̀rọ̀ tẹ́ ń sọ bò láti ilé kẹ́ ẹ tó wọ ṣọ́ọ̀ṣì tó wá ní tó bá dùnú wàásùn ẹ mọ̀ sọ. Ṣé àkókò wàásùn jẹ́ àkókò tí ò ní láárí téèyàn mọ́ rojọ́? Àmì pé irú ẹni bí olùrùn àpáàdì ni. Ẹjọ́ tó bá ti dàkókò ìwàásùn tó bá ti ń tojọ́ àmì pé ó fẹ́ lọ náà ni. Àmì pé sọ fẹ́ fà Ọlọ́run àpáàdì ni. Ẹjọ́ wẹ́wẹ́ lè kó bá ọ. Yálà nínú ìjọ lọ tí ń tojọ́ ni àbí ńlé tẹ́jọ́ bá ti pọ̀ jù fún ọ ẹ̀ṣẹ̀ ni. Ìjẹ́ rẹ pé ọ̀pọ̀ ọwọ́ rẹ̀ ká kíní sí ọ̀pọ̀ ọwọ́ ṣe kíní o àka ẹjọ́ wẹ́wẹ́ sí àbí mélòó nínú yín ló lè ka ẹjọ́ wẹ́wẹ́ sí nǹkan àṣẹjọ́ àkàwà rojọ́ wa. Ìjọ pé ọ lè rojọ́ dáràn wọ́n ju Ọlọ́run. O lè rojọ́ dáràn o ní rojọ́ dáràn wọ́n ju Ọlọ́run o. Ìyẹn lè rojọ́ dáràn níwájú Ọlọ́run o. Orowòro ránranun ní sísọ. Ẹ já wo ìwé òwe orí 10 ẹsẹ̀ 19. Òwe orí 10 ẹsẹ̀ 19. Nínú ọ̀rọ̀ pípọ̀ a kò lè fẹ́ ẹ̀ṣẹ̀ kù ṣùgbọ́n ẹni tí ó fi ètè rẹ̀ mọ́ ètè ni ó gbọ́n. Sọ ti gbọ́? Ẹni tó kọ́ láti mọ palẹ̀kùn ètè rẹ̀ mọ́ tí ètò jọ́ nígbà gbogbo òun ló gbọ́n. Sórí tó bá ti láìkì àti mọ́ tó jọ́jú as Christian you are a useless person. Because tó fi sọ àṣírí ayé ẹ̀gán fún yàn tó fẹ́ ṣe tó ní ní plan tó ṣe tá ti sọ fún yàn nígbà tẹ́jọ́ bá ti pọ̀ jù tó fi rò ó mẹ́jọ́ ọ̀run àrò pé mo mọ̀ tí sọ kínní ní tí ìfẹ́ sọ nígbà tẹ́jọ́ ti pọ̀ jù ẹjọ́ burúkú ti fọ́ ọ lórí ẹjọ́ bá ti pọ̀ jù problem ni tẹnu ènìyàn bá ti lose ju the problem ẹjọ́ wúruwúru
bí ẹjọ́ bá ti pọ̀ jù, bíbélì pé àìfẹ́ ẹ̀ṣẹ̀ kù nú ọ̀pọ̀ ọ̀rọ̀. Bí ọ̀rọ̀ bá ti pọ̀ jù ó dẹrẹ kọ́ sọ̀sọ̀kúsọ. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ní má wàdà káwàdà wá, ọ̀pọ̀ ọ̀rọ̀ ní mú àwọn ìtàgé orí burúkú wá. Ìjọ pé tó bá ti láìkì ẹjọ́ jù, bóyá wà àtọkùnrin kan ìwọ ìyálé ilé tó wá ń bá ara ilé rẹ tó náà jẹ́ ọkọ ọlọ́kọ tẹ́ẹ̀jọ́ ń sọ̀rọ̀ tẹ́ẹ̀jẹ́ ń sọ̀rọ̀ wájú ìta tẹ́ẹ̀jẹ́ ń sọ̀rọ̀ bí ọ̀rọ̀ bá ti pọ̀ jù àwàdà káwàdà ó wọlé kọ́ tó mọ̀ ti dọwọ́ di ọ ìpàrà ọkọ ọlọ́kọ ń fọwọ́ gbá ọ lára ọ sì pé rà rẹ lédè evangelist ọgbádùn ẹjọ́ òsì ẹjọ́ rédèrèdè kéèyàn mọ̀ lè wọ wálé kó bọ́ wájú ìta alẹ́ rẹ kọ́ wá yẹn gẹ̀lẹ́ kọ́ mọ́ tó jọ́ ẹjọ́ ò gbọdọ̀ pọ̀jù àwọn gbọdọ̀ bá kristẹni nídìí ẹjọ́ ṣùgbọ́n àmẹ́yẹ ọ̀pọ̀lọpọ̀ alàgbà tá à ń bá ń di ẹjọ́ lónìí àmẹ́yẹ lédè evangelist in fact àmẹ́yẹ pastor tá a mọ̀ bá ń di ẹjọ́ pẹ́jọ́ bá dẹ̀ ti pọ̀jù gan fún pastor wọ́n rí pastor fún láàmọ̀jọ́ wọ́n tẹ̀ láàmọ̀jọ́ tí ò lé epo lójú wọ́n mọ̀ fi gbágbá lórí ni ẹjọ́ ò gbọdọ̀ pọ̀jù tẹ́jọ́ bá ti pọ̀jù wọ́n go lose respect all lose respect àwọn tó fẹ́ràn rẹ̀ gò ní láìkí ẹ̀ ọ̀rọ̀ àwọn míì tó jẹ́ pé tán bá rí yàn báyìí ọmọ náà dẹ̀ lẹ́ni yẹ o bọ̀ tán bá rí báyìí torí pé ó láìkí ẹjọ́ wọ́n ní yàlágbẹ́dá ti dé òbúkọ dé orun dé ó dé ẹjọ́ dénú ń dé nísìn yóò tún mọ́ tó jọ wúrobo yóò mọ́ tó tọ̀ mọ́ tìsàlẹ̀ wọ́n sì mọ ọkàn lábùkù láì tí ì súnmọ́ wọn torí pé kíni ọtí fi ra rẹ̀ ọtí fi wọ́lẹ̀ nítorí ẹjọ́ jẹ́ ní tó lè kó bọ́mọ Ọlọ́run ọ̀rọ̀ àsọjù bí ẹni pé àìfẹ́ ẹ̀ṣẹ̀ kù nínú ọ̀pọ̀ ọ̀rọ̀ bọ́rọ̀ bá ti pọ̀ jù ó di dandan kí ẹ̀ṣẹ̀ jáde nínú ẹ̀ ẹja ṣọ́ra fún ọ̀rọ̀ àsọjù Jésù ràn wá lọ́wọ́ abáwo òye orí 13 ẹsẹ̀ 3 ẹni tí ó pa ẹnu rẹ̀ mọ́ ó pa ẹ̀mí rẹ̀ mọ́ ṣùgbọ́n ẹni tí ó ṣí ètè rẹ̀ púpọ̀ yóò ní ìparun sọ̀tìgbọ́n ẹni tó láìkì àtìmọ́ tó jóòṣì ẹjọ́ wẹ́wẹ́ bíi pé irú ẹni bí ó tètè para ẹ̀rùn ìparun ló ṣílẹ̀kùn ẹnu ẹ̀ fún so ẹja ṣọ́ra fún ẹjọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ kan gbòógì inú ayé kìrìsìtẹ́nì tó lè bá ayé kìrìsìtẹ́nì jẹ́ o ó jẹ́ ẹ̀ṣẹ̀ kan tó lè ṣe kíni o tó lè bá ayé kìrìsìtẹ́nì jẹ́ gbẹ́rú àwọn kan báyìí àìkíyèsí rẹ̀ síbẹ̀ lẹ́nu sínú ìwé Galatia orí 5 ẹsẹ̀ 23 lára àwọn èso ẹ̀mí wo ẹsẹ̀ 23 ìwà tútù àti ìkóra ẹni ní ìjánu òun ló gbẹ̀yìn ẹ̀ ohun tó gbẹ̀yìn èso ẹ̀mí òun ni ìkóra ẹni ní ìjánu tó bá lọ ọjọ́ ọmọ Ọlọ́run tó o mọ bá ti ń kó bírèkì ẹnu o lẹ́mìí mímọ́ ó gbọ́dọ̀ lè kóra ẹni ní ìjánu ẹjọ́ ò gbọ́dọ̀ pọ̀jù fún ọ ìwọ̀nba ló yẹ kó o mọ̀ sọ̀rọ̀ ìwọ̀nba ló yẹ kó o mọ̀ péjọpọ̀ síbi táwọn ti ń tojọ́ lọ ọdún báyìí àwọn ẹ̀ṣẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tó farasin ẹ̀ṣẹ̀ ní ṣùgbọ́n wọ́n farasin wọ́n dẹ̀ lè kó bá kìrìsìtẹ́nì ẹ̀ṣẹ̀ tó farasin ni wọ́n farasin gidi gan wọ́n dẹ̀ lè kó bá kìrìsìtẹ́nì lórúkọ Jésù Ọlọ́run ó ṣàánú wa o. ohun mìíràn ó ní àìsàn ẹ̀jẹ̀ kódà eléyìí ti ẹ̀kọ́ mọ̀ ìjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ló mọ̀ pé jíjẹ́ ẹ̀jẹ̀ láìsàn ó burú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìjẹ́ pé ọ̀pọ̀ ló ní fẹ́ràn àti mọ jẹ́jẹ́ fún àpẹẹrẹ bóyá wọ́n ṣe launching church kan wọ́n wà ní à ń ṣe ìkówójọ nínú ìjọ yìí a fẹ́ kọ́lé fún Olúwa a fẹ́ ṣe ilé a fẹ́ ṣe tòun ǹjẹ́ ta ló lágbára sìmẹ́ǹtì kan ṣé sìmẹ́ǹtì kan sì pọ̀ jù nítorí àṣehàn àjáde kò sì ní san mọ́ ọ̀pọ̀ nítorí àṣehàn jáde lónìí láti mọ jẹ́jẹ́ ìjà mọ̀ pé àwọn ẹ̀jẹ̀ yẹn ọ̀tọ̀ tó wá nìyẹn ìjọ mọ̀ pé ọ̀pọ̀ wa ní jẹ́ ẹ̀jẹ̀ ohun tá a lè ṣe yàtọ̀ sí pé a jẹ́jẹ́ wájú Ọlọ́run ẹnikẹ́ni tó o bá jẹ́jẹ́ fún tó o bá mú ẹ̀jẹ̀ yẹn san wàhálà ń bẹ wájú ẹ o ẹnikẹ́ni tó o bá jẹ́jẹ́ fún yàtọ̀ sí ẹ̀jẹ̀ tó jẹ́ ní òtẹ́ bọ́ sọ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ níwájú Ọlọ́run báyìí yàtọ̀ sí ẹ̀jẹ̀ níwájú Ọlọ́run ẹnikẹ́ni tó o bá jẹ́jẹ́ fún tó o bá san wàhálà àti ọ̀ràn ńlá ń bẹ wájú ẹ jẹ́ fún ọ ní àpẹẹrẹ mo bísí mo ń ṣe nǹkan lọ́wọ́ màá pè ní padà ẹ̀jẹ̀ ló jẹ́ tó o bá dẹ̀ pé padà ẹ̀ṣẹ̀ ló dá ẹni mélòó lónìí ló wá máa rántí pé mo ní màá pè ya lágbádá padà mi ò dẹ̀ pé padà tó wáyé pé wọ́n wá rántí tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ẹni mélòó sọ̀rọ̀ pé àwọn èèyàn tí ó lọ nù náà pọ̀ báyìí àwọn ẹ̀ṣẹ̀ farasí ṣùgbọ́n wọ́n yára bá tèèyàn jẹ́ níwájú Ọlọ́run mọ́mí kìíní mò ń bọ̀ ẹ jẹ́ sáré dé níná o ò dẹ̀ ní lọ
ẹni tó sọ fún pé ó ń bọ̀ yẹ o ò ní lọ padà bá njọ́ rẹ pé ẹ̀jẹ̀ ló jẹ́ fẹ́ni yẹn ọbẹ̀ ni yẹn ó jẹ́jẹ́ fún ni ṣùgbọ́n ò mú ẹ̀jẹ̀ yẹn ṣẹ bẹ́ẹ̀ sì ni kó sẹ̀ kéèyàn má jẹ́jẹ́ ju kó jẹ́jẹ́ lọ kó mú un ṣẹ. ihun tó bá ti mọ̀ pé ò ní ṣe mọ́ wulẹ̀ sọ mọ́ fi jùjú sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ̀ ló ṣe máa pè yín padà àìmọye máa pè yín padà lórí fóònù tọ́ ní pé ọlọ́run ló mọ iye máa pè mí padà tí ọ̀pọ̀lọpọ̀ yín ti fẹnu sọ tẹ́ẹ̀dẹ̀ pè padà ọlọ́run ó ṣàánú gbogbo wa o ẹ jẹ́ á ṣàtúnṣe o ẹ jẹ́ á wo ìwé oníwàásù orí 5 ẹsẹ̀ 4 sí 6 nígbà tí ìwọ bá jẹ́jẹ́ fún ọlọ́run má ṣe dúró pẹ́ láti san án ṣọ́ọ̀tì gbọ́ àwọn tí máa ń jẹ́jẹ́ nílò ìjọsìn tí wọ́n ń san ọ̀pọ̀lọpọ̀ ti di bárakú kò sírú ẹ̀jẹ̀ tá lè pè tí ò ní jáde ta ló lè fọ́lọ́ ní 500 yóò jáde ta ló lè ṣe báyìí fọ́lọ́ yóò jáde ta ló lè ṣe báyìí fọ́lọ́ kò sí ní tó lè wù kán pẹ̀ àti tó kéré àti tó tóbi gbogbo ẹ̀ ní máa jáde kò sì ní san irú ẹni bẹ́ẹ̀ ń fa wàhálà lọ́rùn ni wàhálà jókòó jẹ́jẹ́ rẹ̀ ló fokùn fà á ò ní fa wàhálà bára rẹ o nígbà tí wọ́n bá jẹ́jẹ́ má ṣe dúró pẹ́ láti san ọ̀pọ̀lọpọ̀ ó jẹ́jẹ́ á ní ń tá a fẹ́ ṣe fọ́lọ́run yìí a fẹ́ kó di oṣù yìí rọ á ní lágbára Ọlọ́run máa ṣe kóṣù yìí tó parí oṣù yìí la pé o oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún oṣù kẹfà oṣù keje oṣù nígbà tí ó fi dórí oṣù kẹwàá ìjọgàn ò ní rántí pálágbájá kan jẹ́jẹ́ mọ́ ibi tẹ́jẹ́ yóò parí sí nìyẹn ẹ̀jẹ̀ yẹn ń dóde lọ́nà òbòdè ó dóde lọ́nà ọ̀run tó bá kú ẹ̀jẹ̀ yìí ò ní jórí ìjọba ọ̀run wọ̀ ibẹ̀ ni ó gbà wọ́n ná torí pé màtá máa ń tú ẹrù ayé ẹ̀ tá máa rí pé ó jẹ́jẹ́ kẹ̀kọ́ mi sẹ́ tí ẹ bàjẹ́ ẹ̀ṣẹ̀ tó yára kó bá kìrìsìtẹ́nì ẹ̀ṣẹ̀ tó yára kó bá ọmọ Ọlọ́run lóòótọ́ ọmọ Ọlọ́run ni ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yìí ń kọ́ ẹnikẹ́ni tó bá sì ń dẹ́ṣẹ̀ tí èṣù ni Bíbélì sọ nítorí kò ní nínú sí àṣìwèrè san èyí tí ìwọ jẹ́ sọgbọ́ Ọlọ́run rí ìwà pé kéèyàn jẹ́jẹ́ kó má san gẹ́gẹ́ bí ìwà àṣìwèrè ìwà pé ènìyàn mú Ọlọ́run ní ẹ̀gọ́ ni èèyàn mú Ọlọ́run bí ìdìdìrìn Ọlọ́run ò sì ń ṣe àgọ̀ tó bá jẹ́jẹ́ tó san ìbínú Ọlọ́run ló ń wá ẹsẹ̀ 5 ó sàn kí ìwọ má jẹ́jẹ́ jù kí ìwọ kí ó jẹ́jẹ́ kí o má san án má ṣe jẹ́ kí ẹnu rẹ kí ó mú ara rẹ ṣẹ̀ sọgbọ́ má ṣe fẹnu ẹ kó bára ẹ kí ìwọ kí ó má ṣe wí níwájú ìránṣẹ́ Ọlọ́run pé èsì ni ó ṣe nítorí kí ni Ọlọ́run yóò ṣe bínú sí ohùn rẹ a sì bà iṣẹ́ ọwọ́ rẹ jẹ́ sọgbọ́ nígbà tó bá jẹ́jẹ́ kan níwájú ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ tó wáyà tó wá padà wá pé mi ò lágbára àti ìṣẹ̀jẹ́ tí mo jẹ́ yẹn mọ́ Bíbélì wípé Ọlọ́run á bínú sí ọ á sì bà sí ọwọ́ ẹ jẹ́ nítorí náà ronú sí kọ́ tó jẹ́jẹ́ mọ̀mọ́ fi tara òdì jẹ́jẹ́ mọ́ lábẹ́ ẹ̀jẹ̀ yìí ó ní ẹ̀tàn ó ní ṣe pẹ̀lú ogun tí mo ti sọ náà látàárọ̀ ohun tó mọ̀ pé ò ní ṣe ẹlòmíì ò ní ẹwọ ẹjẹ sọ báyẹn fún jàre tí n bá sọ báyìí kò ní jẹ́ gbádùn ó mọ̀ pé ò ní ṣe ṣùgbọ́n ó wá mọ̀ọ́mọ̀ sọ pé ó ṣe nǹkan báyìí nítorí kí kó bá lè fi nǹkan yẹn pa ẹnìyẹn lẹ́nu mọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni o ẹ̀yin òbí tí mo sọ fọ́mọ tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọmọ sunkún máa ra bisikíìtì fún ọ ṣe bọ́jà bisikíìtì máa ra bisikíìtì fún ọ máa ra bóbò fún ọ nígbà tó ń bá ti wá gbọ́ gbogbo yẹn àwọn ni máa dúró kẹ́ fi dé lọ́ọ̀bà yọ ọlẹ́ lójú lọ́ọ̀bà sá lọ nígbà tó o dé ọ wà lejú wọlé torí kọ́ mọ́mọ́ bá béèrè bisikíìtì àti sweet nígbà tó bá ti pé mọ́mí ń lejú wọlé kò ní lè béèrè sweet wọ́n bá ti àfẹ́ béèrè tó bá kọ́kọ́ fọwọ́ gbà kíni torí pé ojú ẹ̀ lé wọn kò ọmọ tó fẹ́ béèrè bisikíìtì àti bóbó tẹ́lẹ̀ yóò bá dákẹ́ ẹ̀tàn ní ẹ̀tàn ntọ́mọ̀ pọ̀ ní ṣe fọ́mọ yẹn tó parọ́ ẹ̀ fún wo ẹ̀yin òbí ọ̀pọ̀lọpọ̀ òbí ní òtórí nǹkan tí mo sọ ìwọ́nú náà àwọn òbí tí wọ́n ti bímọ tí ọmọ wọn ti dàgbà láti lọ lé ọkọ gbogbo ẹ̀jẹ̀ tẹ́ ẹ jẹ́ ńgbà táwọn ọmọ yẹn wà kékeré àwọn ọmọ yẹn tó lọ lé ọkọ gbogbo ẹ̀jẹ̀ tẹ́ ẹ jẹ́ mara bisikíìtì fún ọ mara bóbò fún ọ tẹ́ ẹ rà tẹ́ ẹ lójúmọ́ wọn tán ìdàgbà yà á lọ wojú Ọlọ́run lórí ẹ̀ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó bá ṣe é ṣe lọ ra bisikíìtì àti bóbò tó ọba rántí kọ́ kó lé wọn lọ́wọ́ ó tọ́ ọmọ sọ fún yín ó dàbí ọ̀rọ̀ wèrè ṣùgbọ́n lẹ́nu bòde ọ̀run á gbé ọ̀pọ̀ wọnú ọ̀nà ọ̀pọ̀ ó mọ̀ dọ́nà ọ̀run tọ́kọ́ tó mọ̀ pé gbogbo ohun tí mo sọ yìí òótọ́ mọ̀ ni ayé ò ṣe é padà wá sí fún ọ̀nà ìjọba ọ̀run ni ó ti dín kò ṣe é wọ̀ mọ́
ọ̀nà kan tó kù fún lọ́nà ọ̀run àpáàdì tó sílẹ̀ orí ẹ̀ ti burú wọnú ná ó ti lọ́nú ná báyìí kò rọ́gbọ́n dá sọ́rọ̀ ayé ẹ̀ mọ́ àwọn ará ayé ń yọ̀ pé dọ́run nígbà tẹni tán yẹ̀ lórí wà náà ti ń jóná ọ̀rọ̀ ayé mi àti yín ò ní rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n ṣọ́ra fún ẹ̀jẹ̀ jíjẹ́ tó bá ti mọ̀ pé ò ní ṣe nǹkan fáwọn ọmọ rẹ má fẹnu yára sọ́bẹ̀ fún wọn pé torí ká lè jẹ́ níbi lọ́bẹ̀ tí mo fẹ́ lọ ilé larondo ìní mọ̀ ń ní arú igbe rẹ̀ mọ̀ ń pọ̀ ọ wà ra bisikíìtì ẹ̀yọ kan fún ọ wà sọ pé tó bá tún dé yóò mú kóòkì yóò mú fanta yóò mú ọmọ adarúkọ tó ọ̀ ní í ṣe fún ọtí agbé bisikíìtì kan lé lọ́wọ́ torí pé ọsàfẹ́ fi ẹ̀tàn yọ lójú lẹ̀ irọ́ lọ pa o gbogbo ń tọ́ sọ pé ọ̀sẹ̀ fún tọ́ ọ bá dé tọ́ ọ bá ṣe ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn rẹ o ìdí nìyẹn tí máa lọ bí iṣẹ́ táwọn ọmọ mi bá ní daddy buy something máa sọ fún wọn pé tọ́lọ́run bá ti ṣe ìyanu mílíọ̀nù máa buy something kí ó máa ṣagbára yóò di ẹ̀ṣẹ̀ fún mi ẹ̀yin òbí ẹnu yín yára jẹ́ ẹ̀jẹ̀ fún àwọn ọmọ yín pé ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí nítorí pé ẹ fẹ́ yọ wọn lójúlẹ̀ ẹ fẹ́ jáde irọ́dẹ̀ lẹ́ ń pa ẹ̀ẹ́dẹ̀ ní ṣe ẹ̀tàn ní o ẹ̀tàn ohun tó tún dàbí ẹ̀ òun ní ìlérí asán ìlérí ohun tọmọpọ̀ ò ní ṣe ntọmọpọ̀ ò ní ṣe gbogbo nǹkan wọ̀nyí tí mo ń sọ yìí nísìnyí ó wà lábẹ́ àìsàn ẹ̀jẹ̀ tọ́pá wòwò Róòmù orí kìíní ẹsẹ̀ 31 ó wí pé àwọn aláìlè mú ìlérí ṣẹ àwọn ọ̀dàlẹ̀ ìjọ ẹ̀ pé ọ̀dàlẹ̀ òun ni bíbélì sí kò jẹ́ ìjẹ́ àwọn ọ̀dàlẹ̀ ìjẹ́ wọn náà sọ̀dàlẹ̀ báyìí ìwọ àtẹ̀yìn ẹ̀jọ̀ fi ẹnu kò sí àkókò kan mọ́ mi lágbádá nígbà wo ni ká ṣe kínní lágbára Ọlọ́run ẹ dájọ́ pàdé ní junction ní agogo 5 gẹ́rẹ́gẹ́ alìmọ̀lù tá lò nígbà tágo 5 gẹ́rẹ́gẹ́ lù ni wọ́n ṣe ń fa báàgì lọ sí rìnrìn bọ̀ irọ́ lọ pa ọ̀ mú ẹ̀jẹ̀ sẹ́wọ̀n ẹja sọ́ra o n tí mo sọ jẹ́ ẹ̀ṣẹ̀ tó yára kó bá kìrìsìtẹ́nì o ní ojú ọ̀nà ìrìn àjò gbàgbọ́ tó lè mú kí ìrìn àjò ayé wọn forí sánpọ́n lójijì ìrìn àjò gbàgbọ́ wọ̀ ní forí sánpọ́n o. ó mìíràn lẹ́ni ìṣe olúwa àìkọ́ bí a sì ṣe olúwa bóyá ìfilọ̀ jáde pé gbogbo ìjọ ẹ jáde ẹsẹ̀ dúró á dá 500 pé a fẹ́ fi kọ́ àwọn ibì kọ̀ọ̀kan nínú olúwa àfáfẹ́ fẹ́ ṣe àbẹ́sítọ̀ chọ́ọ̀chì tàbí bóyá fẹ́ ṣe àbẹ́sítọ̀ chọ́ọ̀chì ẹlòmíràn ni oníbùkátà o 500 ẹgẹ tó bá rí gan n tí ó gbọ́nú ayé ògùn ṣe kékeré èlò 500 jẹ́ pé ọlọ́run lè torí pé ìwọ náà ò kí ń kọ bí ara ṣiṣẹ́ ń kọ́lọ̀ torí ẹ̀ bínú sí ọ àìkọ́ bí ara ṣiṣẹ́ olúwa àìná ní iṣẹ́ ọlọ́run inú ilé ọlọ́run bàjẹ́ lọ à ń pe àwọn èèyàn tí ọlọ́run ó lò ìwọ jókòó tẹ́tẹ́rẹ́ òní kọ́lọ́ ṣe yanufa oníkálukùmọ̀ náà ní tó ń là kọjá on complain ẹlòmíì látọjọ́ tó ti wà ní chọ́ọ̀chì kò gbé nǹkan ṣe fọ́lọ́run rí ìjà pé àwọn èèyàn lónìí wọn ò fẹ́ lọ ìjọ tó ní bùkátà ìjọ tó yẹ pé bí àwọn ti kọkù ìjọ tá kọkù tí wọn ò tí ì kan páànù orí rẹ̀ bóyá àjọ tó yẹ pé wọ́n ti kan páànù orí ẹ̀ wọn ò tí ì rẹ ni àwọn èèyàn mọ sáfúrú ìjọ bẹ́ẹ̀ wọ́n ní ìjọ ilé ìjọ bùkátà ni gbogbo àwọn ní kádáwó ẹ fẹ́ ṣe fọ́lọ́ ẹlòmíì tó sì wà nírú ìjọ bẹ́ẹ̀ kò sírú ìpè tán lè pè lórí sí olúwa tí ó jáde anọ́lọ́ nǹkan mọ̀ pé owó kówó tó nǹkan bá rí báyìí ara lòún fi gbọ́ àìkọ́ bí a ṣiṣẹ́ olúwa ó jẹ́ ẹ̀ṣẹ̀ kan tó burú tó sì lè kó bá wa níwájú ọlọ́run ẹja síbílẹ̀ wá sínú ìwé Ágáì orí kìíní ẹsẹ̀ 9 ẹ̀yin ti ń retí ọ̀pọ̀ ṣùgbọ́n kíyèsí díẹ̀ ni nígbà tí ẹ̀yin sì mú un wálé mo sì fẹ́ ẹ dànù nítorí kí ni olúwa àwọn ọmọ ogun wí nítorí tí ilé mi di ahoro tí olúkúlùkù yín sì ń sáré fún ilé ara rẹ̀ ṣọ́ọ̀tìgbọ́n tọ́lọ̀ sọ báyẹn ọlọ́run wípé olúkúlùkù ń sáré tara ẹ̀ ìwọ náà tara ẹ̀ nìkan lọ mọ́ ń gbọ́ bọ́ bá ní ṣe olúwa délẹ̀ ọlọ́ọ̀rọ̀ ayé ọlọ́ọ̀ṣe ẹlòmíì òrówó dá kò tún ní rárá rẹ̀ fílẹ̀ láti tún ti ṣẹ́ fọ́lọ́ nínú ilé ìjọsìn bó láyé ẹlòmíì ṣe burú tó báyìí ná wọ́n sì pèrè lọ́mọ ọlọ́run wọ́n sì lọ lẹ́mìí mímọ́ mi ò rò bẹ́ẹ̀
ọ̀lẹ́mi mímọ́. bó o láti mọ̀ ṣiṣẹ́ fọlọ́run tó wà ní pé wọ́n ò ní. ọlọ́run jẹ́ lómi ìwà náírà rí. iṣẹ́ olúwa ò jẹ́ lómi ìwà náírà rí. á ní níbo nǹkan bá rí báyìí nísìnyí gan tara òun ló fi gbọ́. á ní tara òun ló fi gbọ́. òun ráyè kinní kan òun gan ní bùkátà òun gan lọ́nà púpọ̀ òun gan gbàdúrà kó òun olùrànlọ́wọ́ ni ọ̀ lè olùrànlọ́wọ́ bí ogun bá ti dìde ìrànlọ́wọ́ fún sí ọlọ́run. ẹ̀ṣẹ̀ ni ó jẹ́ o ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tó yẹ pé ọ̀pọ̀ ń fojú ré náà lónìí ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ tó lè kó báyàn níwájú ọlọ́run. ìfojúrí náà sí olúwa àìnáni sí ọlọ́run àkọ́bí asísí ọlọ́run ohun mìíràn ìrúbọ aṣièrè jáwo ìwé oníwàásù orí karùn-ún mo gbàgbé o mò ń sọ̀rọ̀ lórí ẹ̀ṣẹ̀ tó yára kó bá onígbàgbọ́. ìwé oníwàásù orí karùn-ún jájọ wo ohun tó sọ. ẹ̀ṣẹ̀ ìkíní pa ẹ̀ṣẹ̀ rẹ mọ́ nígbà tí ìwọ bá ń lọ sí ilé ọlọ́run kí ìwọ kí ó sì múra àti gbọ́ ju àti ṣe ìrúbọ aṣiwèrè lọ nítorí tí wọn kò rò pé wọ́n ń ṣe ibi kíyèsí ọ̀rọ̀ bíi dáradára. ìjẹ́ pé ọ̀pọ̀ ní ìrúbọ aṣiwèrè lónìí tẹ́lómi bá lọ chọ́ọ̀chì nígbà tá a bá ń jó nígbà tá a bá ń kọrin irú ẹni bẹ́ẹ̀ gbogbo ọkàn rẹ̀ ṣọ́ọ̀ṣì ni ó wà ṣùgbọ́n tó bá ti tó àkókò wàásùn ó ti ń kánjú ilé gbogbo eré tí o mọ̀ sá ni pé kó ń sáré dáwó tó ń dá kó tètè mọ́ ọ lọlé kó ń dára tó ń dá kó tètè mọ́ ọ lọlé irú ẹni bẹ́ẹ̀ bíbélì pé wọ́n rúbọ aṣiwèrè. gbogbo ẹnikẹ́ni tó ṣe pé ọ̀rọ̀ ọlọ́run ò ní láárí sí iṣẹ́ tí ó ṣe fọ́lọ́run tàbí tí ó ṣe sínú ilé olúwa òun ló jẹ́ lógún ju àti ṣe ìfẹ́ ọlọ́run lọ. irúfẹ́ àwọn bẹ́ẹ̀ onígbàgbọ́ aṣiwèrè ni wọ́n rúbọ aṣiwèrè. ìwọ tó ṣe pé ó máa ń yá ọ lára àti ṣiṣẹ́ fọ́lọ́run ẹlòmíràn tó ṣe pé kò sí irú owó tí ò lè gbélẹ̀ fún sí ọlọ́run kò sí bí ò ṣe lè fara rẹ̀ jìn ṣùgbọ́n ọ̀rọ̀ òtítọ́ kan lára ó nira fún àti gba òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀tá ló jẹ́ sí irú ẹni bẹ́ẹ̀ irúgbó aṣiwèrè ló ń rú bó ló ṣe lọ́ọ́ fẹ́ràn ọlọ́run tó yẹ pé ọlọ́ọ̀ kórìíra ọ̀rọ̀ rẹ̀ ọ̀ kórìíra ìfẹ́ rẹ̀ ní ṣíṣe wọn wá lọ́ọ́ ṣiṣẹ́ fọ́lọ́ ọmọ pé irúgbó aṣiwèrè ni ẹni ọ̀fẹ́ràn tó náwó fún kì í ṣàṣedànù ló ń ṣe ni àṣedànù ni irúgbó aṣiwèrè ẹ̀ṣẹ̀ ló jẹ́ o gbogbo àwọn tó yẹ pé afẹ́ràn àti ṣiṣẹ́ fọ́lọ́ ṣùgbọ́n ìfẹ́ ọlọ́run ṣe ń ta afẹ́ láti ṣe ẹbọ aṣiwèrè là ń rú. ẹlòmíì lè fara rẹ̀ jìn láti ṣe ọ̀ṣà ó lè fara rẹ̀ jìn láti dúró sí ẹgbẹ́ àfàdúrà jagun ó lè fara rẹ̀ jìn láti jẹ́ akọrin nínú ìjọ ó lè fara rẹ̀ jìn láti jẹ́ òṣìṣẹ́ gidi nínú ìjọ ṣùgbọ́n ó ní lára ti ṣe ìfẹ́ ọlọ́run rọrùn fún àti ṣe kò rọrùn fún láti tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ kàn ń ṣe ìrúbọ aṣiwèrè ní rú ìrúbọ aṣiwèrè ẹ̀ṣẹ̀ sì ni èyí jẹ́ ẹ̀ṣẹ̀ kí ni bíbélì sọ bíbélì wípé ẹni tó mọ rere tó kọ̀ tí ò ṣe ẹ̀ṣẹ̀ ni fún ó mọ̀ pé ó yẹ kó ṣe nǹkan báyìí ṣùgbọ́n ọkọ̀ ò ṣe ẹ̀ṣẹ̀ ni fún ọ ẹni tó yẹ pé ṣe náà ń bẹ̀ kó tó kọrin wọ́n máa ń bẹ̀ ni kó tó wá lé àdúrà wọ́n máa ń lé kiri ni kó tó sọ pé òun á ṣiṣẹ́ fọ́lọ́ irú ẹni bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tó lò ń ṣe ìrúbọ aṣiwèrè ni asán ni gbogbo ohun tó ń ṣe orí òfo ni ìrúbọ aṣiwèrè ẹ̀ṣẹ̀ ńlá ló jẹ́ wájú ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá àìká sí o ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ńlá ni àìmọye ẹni tá máa mú lórí mú lọ́rùn nínú ìjọ tirẹ̀ nínú ìjọ tó lò ń lọ kó tó lò ń ṣiṣẹ́ fọ́lọ́ àwọn tó mú lórí mú lọ́rùn mọ̀ ló ráyè iṣẹ́ tó bá ti ń fipá mú ọ ṣe fọ́lọ́ àṣedànù ni o iṣẹ́ àṣedànù ló jẹ́ o àṣẹfífóònù lé ọ kìrìsìtẹ́nì wá ṣọ́ọ̀ṣì ni tábọ̀wò Sámúẹ́lì kínní orí 15 ẹsẹ̀ 22 1 Samuel 15:22 Sámúẹ́lì sì wí pé olúwa ní inú dídùn sí ọrẹ sísun àti ẹbọ bíi pé kí a gba ohùn olúwa gbọ́ kíyèsí ìgbọràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò sọtí wọ́n báyìí ẹlòmíì máa ń rò pé kó o ṣiṣẹ́ á lè fi ṣe bíráìbù ọlọ́run ohunkóhun tó bá ti jẹ́ lójú ju ìfẹ́ ọlọ́run lọ ní ṣíṣe ohun ìṣìwèrè ni ohun asán ni ohun mìíràn olè àfi ọgbọ́n jà àfọgbọ́n jalè ọ̀nà náà wo ọ̀pọ̀ kìrìsìtẹ́nì ní ń jalè lónìí
lọ́kàn tiẹ̀ kò mọ̀ pé ó lè lò ń jà ǹjẹ́ wọn pé kárí owó káhe ó lè ní ọ̀pọ̀ onígbàgbọ́ ó sì ká sí ẹlòmíì ò rówó ń ṣọ́ọ̀ṣì yóò sì he bóyá ló kọ́kọ́ dé a ní ọlọ́run ta ọlọ́rẹ̀ pé òun kọ́kọ́ dé nù ọlọ́run ta ọlọ́rẹ̀ pé òun kọ́kọ́ dé ọwọ́ arówó nù ṣọ́ọ̀ṣì wọ́n lọ kọ́kọ́ dé ọ̀rọ̀wó ńlẹ̀ ọwọ́ gbé wà lọ́lọ́run ta ọlọ́rẹ̀ kan kọ́kọ́ dé ọ́ jóná lọ́run àpáàdì ìfọwọ́jalè ọ̀nà wo làgbà tó jalè ẹ̀yin ìyàwó lé ó kàn yín o kárówó lápò ọkọ̀ ká mú ká ní ṣe bí ṣe ń jẹ ọkọ̀ wà ní ṣe bọ́kọ̀ mi náà ni ọmú ọ̀sọ́ fún olè lọ́jà o olè ní ọ́ sọ ọ̀sọ́ fọ́kọ̀ rẹ kọ́ tó mú ká fi bírò jalè ká fi ọ̀rọ̀ ẹnu jalè kíní tí wọ́n lọ́jà o ó ti wọ́n o 1,000 ní o 1,500 ìsìnẹ́ta wọ́n náà sì mọ̀ lọ́kàn ẹ̀ pé kíní 500 ni ó lè lọ́jà o ká lọ sọ́jà kọ́kọ́ fowó rán wa níṣẹ́ kó kù ṣéǹjì ká dà á pò ká ní ṣe bọ́kọ mi ni ó lè ní o ó lè lọ́jà fi ṣéǹjì jíṣẹ́ o fi ṣéǹjì jíṣẹ́ o ó lè ní o ìfọgbọ́njalè ó lè ló lè ń jẹ́ o fẹ́ni tó dìdí ìgbébọn lọ jalè àtiwọ́ tó ṣe pé style lọ fi já tiẹ̀ ó lè kan náà lẹ́jọ́ já o ọ̀run ègbé kan náà lẹ́jọ́ lọ o ọ̀pọ̀ onígbàgbọ́ ló ń jalè lónìí o so olè àfi ọgbọ́n jà mo ti sọ fún wa ìjólóòtọ́ láàrin ọkọ àtìyàwó lóòótọ́ ọkùnrin mi burú láròró ọjọ́ tọ́wọ́ bá ti wà lọ́wọ́ ẹ̀kẹ́ jẹ́ ìyàwó ẹ̀ gbọ́ ọjọ́ tọ́wọ́ ìyàwó náà bá ti wá ṣèṣì ká chẹ́ǹjì máa pò ẹ̀ bóyá ó bọ́ sókòtò kò rántí kówó kò níbẹ̀ tí àwọn náà bá ti gba àkàkọ́ ni a ní owó àbú máa ń ṣàbú lálejò ni ọkọ mi náà ni ọlọ́run ò bínú sí ọlọ́run náà o ó lè ní o gbogbo nǹkan tí mo sọ yìí lójú àwọn kan á dàbí àṣejù pásítọ̀ sọ́nà wa lè torí pé mo mú ọkọ mi kó wá torí ẹ̀ sọ mí sínú iná àmì iye ogun lọ́gọ̀ tó ti bá rẹ̀ lọ́rùn àpáàdì nítorí owó ọkọ wọn tán mú láì sọ fún un ọ̀nà owó tún lọ lè gbàjálè ọ̀nà míì ni pé bóyá ilé elérò ni wọ́n ń gbé ń tiẹ̀ ọwọ́ arómi ní kíṣínì omi tí ì ṣe tiẹ̀ ìwọ́ ọkọlọpọ́n bẹ́ẹ̀ ọmú ọbù ọ̀fi dáná tọ́ ọ̀bá wẹ́ni tó lomi yẹrí kọ́ ọ sọ fún pé mọ̀mọ́ lágbájá mo bu omi yín o ọlọ́nu náà o lè ní ọ́ o ọwọ́ kíchìnì ọmúsáná ọ̀sà ọ̀mú bẹ́ẹ̀ o ọkàn músáná ọ̀dẹ̀ sa ọ̀dẹ̀ dá padà o lè ní ọ́ o tó o bá sọ fẹ́ni tó ní ìsáná pé nígbà tẹ́ ẹ̀ sí bẹ́ẹ̀ mo músáná yín o lè lọ jà o mọ́ lọ ọ̀gbọ́ báyìí o kò sáwà wí fún ọmọ o ọlọ́run ṣàánú wa o olè àfọgbọ́njà òmíràn àìgbàgbọ́ ìjọ pé ẹ̀ṣẹ̀ ńlá ni àìgbàgbọ́ jẹ́ àìsí ìkàsí lónìí àìkàsí ẹ̀ṣẹ̀ ńlá sì ló jẹ́ ẹ̀ṣẹ̀ burúkú ló jẹ́ níwájú ọlọ́run ẹ̀ṣẹ̀ àìgbàgbọ́ kí ni bíbélì sọ ní ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 22 ẹni tí ó bá gbà á gbọ́ a kò ní dá a lẹ́jọ́ ṣùgbọ́n a ti dá ẹni tí kò gbà á gbọ́ lẹ́jọ́ náà nítorí kò gba orúkọ ọmọ bíbí kan ṣoṣo tí ọlọ́run gbọ́ ṣó gbọ́ àìgbàgbọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni níwájú ọlọ́run o ẹ̀ṣẹ̀ ńlá ni ẹlòmíì kò gbà lérí ọlọ́run gbọ́ mọ́ torí pé kí ni ìlérí ẹ̀ ti pẹ́ ó ti pẹ́ tí ọlọ́run ti bá dá májẹ̀mú tàbí tí ọlọ́run ti ṣèlérí fún pé ó ṣe nǹkan báyìí ṣùgbọ́n torí pé ó ti wá pẹ́ ọdún kìíní ọdún kejì ọdún kẹta bóyá àránṣẹ́ ọlọ́run kan tó wá sọ fún pé ọlọ́run sọ pé ó ṣe nǹkan báyìí nínú ayé yín ẹ ṣé sà ẹ ṣé ọlọ́run bùkún fún ẹ ṣé gan sà náà gbọ́ àtọ́jọ́ nǹkan àmì iye gbogbo tá a ti gbọ́ àìgbàgbọ́ ó lè mú kọ́ ọlọ́run bínú síyàn àwọn ọmọ Ísírẹ́lì ṣègbé lágijù nítorí ẹ̀ṣẹ̀ àìgbàgbọ́ wọn ò torí nǹkan mi ṣègbé o ju ẹ̀ṣẹ̀ àìgbàgbọ́ lọ já wo ìwé Hébérù orí 3 ẹsẹ̀ 12 kí n tí mo sọ kó lè yí ọ dáadáa àìgbàgbọ́ ó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ṣùgbọ́n tí àìkà kún lónìí tí àìkà kún ẹ kíyèsára kí ọkàn búburú tí àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín níní lọ kúrò lọ́dọ̀ ọlọ́run alààyè ẹ kíyèsára kí ọkàn búburú tí àìgbàgbọ́ wo èdè tí bẹ́ẹ̀lì lò fún ọkàn àìgbàgbọ́ ọkàn búburú ọkàn tí ò bá ti gbàgbọ́ ọkàn búburú níwájú ọlọ́run
àìgbàgbọ́, ẹja ṣọ́ra fún àìgbàgbọ́. Bó ti wù kí ìlérí Ọlọ́run pẹ́ tó, ẹja gba Ọlọ́run gbọ́. Ẹ̀ṣẹ̀ àìgbàgbọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá tó lè kó bá wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nínú ìrìn àjò kìrìsìtẹ́nì. Ohun mìíràn ìkẹsàn-án ó ní àìnítẹ́lọ́rùn. Àìnítẹ́lọ́rùn, ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ni ò nítẹ́lọ́rùn. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀, àwọn tó fẹ́ láti di ọlọ́rọ̀ tí wọn ò ní ìtẹ́lọ́rùn, ó ná bẹ́ sórí oríṣiríṣi ìkẹ̀kùn. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ mi ò ní tó ti ń pásítọ̀ báyìí sìn ó ti dọdún mẹ́wàá, ọdún mẹ́wàá ọmọ ọjọ́ mẹ́rin, sórí òtí aburú báyìí òun gbọ́dọ̀ wá rìn kún ìrìn ẹsẹ̀. Ìrìn wo ló fẹ́ wá? Ọba ti fẹ́ wá rìn kún ìrìn ẹsẹ̀, ó di dandan kó ọ̀sùn ògùn náà lọ́ọ́ ṣe èṣù lọ́ọ́ tọ̀ lọ. Lórúkọ Jésù, orí tèmi ò ní burú o. Àìnítẹ́lọ́rùn, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti ti ọkọ ẹ̀ sí wàhálà lórí àìnítẹ́lọ́rùn. Bó bá lọ léèyàn kan tó rí tẹlifíṣàn, ayédáàdì wa, mo dé ilé ìyá alágbádá, tẹlifíṣàn rèé. Ẹ wo tẹlifíṣàn ilé yóò bá gbà mọ́mọ́ o, ọkọ nìyà mi ò ní èló wa náà ń ta tẹlifíṣàn mi ò béèrè o, mi ò lè béèrè irú nǹkan bẹ́ẹ̀. Tàbá débi tán tí ń ta àmọ́ mi yẹ ẹja lọ bí tán tí ń ta, ọkọ ní ọjọ́ tó ń bára yóò lọ, ó dà mo ti gbọ́, yóò wá yọ ọ́lẹ̀ yóò lọ lọ́yìn, kò ní mọ́kọ dání, yóò lọ ná tẹlifíṣàn, wọ́n bá ní 70,000 ní. Àníyé ilé ìpọ̀ ara bó ṣe kí ebi rè ó pa wá ara ní ó bá délé. Dádì yẹ pẹ̀lẹ́ sà, dádì wa mo mọ̀ tí lọ́nà tẹlifíṣàn yẹ, nígbà wo lẹ lọ́nà tẹ́ ẹ̀ jẹ́ gbọ́, mo ti lọ́nà o torí ẹ̀yin mọ̀ fi nǹkan falẹ̀ 70,000 ní o. Ọkọ níbo ni kí n ti kó 70,000 nírú àkókò èmi ò ní o. Ẹ wo ara ni o, ní ó bá bẹ̀rẹ̀ sí ní fúgun mọ́kọ, ká tó wí ká tó bọ̀, gbogbo ntọ́kọ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ kò bá ní dáhùn mọ́, ní ó bá strike ní ò ní dáná nínú mọ́, kò ní dáná oúnjẹ fọ́kọ mọ́ torí kọ́kọ́ lè ra tẹlifíṣàn, ní ó bá ní kọ́kọ́ mọ́ súnmọ́ kọ́kọ́ wá wọn tí ó lọ mọ́ bá ṣe kó wá wọn lọ síta, òun ò ní gbára tó ń lẹ̀ mọ́ àfi tó bá tó ra tẹlifíṣàn. Nígbà tó ọ̀rọ̀ ọkọ̀ bọ́ gbèsè òjijì nítorí tẹlifíṣàn. Mo ti gbọ́yàn kan rí tán ló sọ fọ́kọ ọ̀kadà náà lọ́kọ̀ ń ṣe o, ó ní kẹjá àwọn lọ gbalẹ̀ fúláàtì. Ẹ dákun èlò náà ń pa nínú ọ̀kadà téèyàn lọ gbalẹ̀ fúláàtì kó tún gbọ́ ọmọ ọ̀dọ́ sí. Àìnítẹ́lọ́rùn, níta àìnítẹ́lọ́rùn ti ti ẹlòmíì sí láyé, wàhálà tó ti ti ẹlòmíì sí, wàhálà tó ti ti onígbàgbọ́ mi sí, ó ti wọnú ẹ̀tàn kò lè yọ mọ́. Lórúkọ Jésù àní wọnú ìdààmú o, ṣùgbọ́n ẹja ṣọ́ra fún àìní ìtẹ́lọ́rùn. Wàhálà ńlá ni. Bíbélì pé ìtẹ́lọ́rùn àti wà bí Ọlọ́run èrè ńlá ni. Bàbá ti ní ìtẹ́lọ́rùn, a lè mórí Ọlọ́run. Kò sírú oore tọ́lọ̀ lè ṣe wá tá a bá ti ní ẹ̀mí ìtẹ́lọ́rùn. Oore tọ́lọ̀ bá ṣe ò lè jọ wá lójú. Ẹni ò sì mórí Ọlọ́run lè mórí èèyàn. Ẹni tí ò mórí Ọlọ́run kò lè ṣe kí ni? Kò lè mórí oore èèyàn lọ́nlọ́ yóò á mórí èèyàn, kò lè mórí èèyàn. Ẹni ò mọ rírì Ọlọ́run lè mọ rírì èèyàn. Sótorí náà ẹja ṣọ́ra. Ẹlòmíì tá máa fún lówó, òun kọ́ ló ṣiṣẹ́ fún èèyàn lọ́wọ́ o, ó tọrọ owó ni ẹnu má sì fún, bóyá ni yóò wá fún tó yẹ tó tọrọ. A nílò ló fún mi, mo ní fún mi 5,000, ó fún mi 3,000, ó wá fẹ́ kí n mọ́ ọ dúpẹ́. Rádaràda, àìnítẹ́lọ́rùn. Òwò náà lọ ṣiṣẹ́ kọ́ ọmọ bí ṣe owó ti rí ń ta. Àìnítẹ́lọ́rùn ó jẹ́ ẹ̀ṣẹ̀ tó burú tó sì lè kó bá wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Kí sì ni àìnítẹ́lọ́rùn máa ń fà? Àìnítẹ́lọ́rùn ní fa ojú kòkòrò. Bí ẹ bá sì ti lójú kòkòrò yóò bọ́ sínú wàhálà tí ò ní bọ́ ọ́nú ẹ̀. Yóò bọ́ sí kí ni? Inú wàhálà tí ò ní bọ́ ń bẹ̀ yóò bọ́ sínú ẹ̀ o. Ẹja ṣọ́ra fún àìnítẹ́lọ́rùn. Ẹ jẹ́ kó gbogbo tá a ní ẹjọ́ tẹ́ wá lọ́rùn. Ohun mìíràn tó tún lè kó bá wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nínú ìrìn àjò ìgbàgbọ́ òní títìjú ìyìn rere. Ǹjẹ́ pé àyíká sí ìtìjú ìyìn rere, títìjú ìyìn rere, ká mọ ìtìjú àti wàásù fẹ́ lómi. Ẹlòmíì gbogbo ọdún yìí, mo ti sọ́ngbà kan lọ́dún yìí, pé lọ́dún yìí ẹlòmíì ò tí ì ṣí ẹnu ẹ̀ wàásù Jésù fún nìkan. Tí bá ní kí n máa ṣèdánwò fún wa nísìn, kí n máa ṣèdánwò fún wa lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan, kí ni ó yá kẹ́ ẹ máa dìde lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan pé èèyàn mélòó lọ ti wàásù fún lọ́dún yìí, mi tiẹ̀ lóṣù yìí, ṣùgbọ́n lọ́dún yìí ẹni mélòó lọ ti wàásù fún. Ẹlòmíì wà ò ní rọ́wọ́ náà, à ní rọ́rọ̀ sọ, àmọ́ gbọ̀n létè ni, kò sí dáa. Ó mọ̀ lè dènà ọ̀run mọ́ wa. Ó jẹ́sẹ̀ tí àìkàkún lónìí, àìtẹ́ ìkàkún pẹ̀sẹ̀ ni.
tẹ́bánikẹ́ lómi ìdárúkọ ẹ̀ṣẹ̀ kò ní láyé dárúkọ kíyàn mọ tìjú àti wàásù rere. Ẹlòmíì kò ṣẹ̀ṣẹ̀ sí lójú tiẹ̀. Jẹ́ ká dẹ̀gbọ́n tí Bíbélì sọ nípa ẹ̀. Ìwé Máàkù orí 8 verse 38. Máàkù orí 8 ẹsẹ̀ 42. Mark 8:38. Nítorí ẹnikẹ́ni tí ó bá ti jú mi àti ọ̀rọ̀ mi ní ìran panṣágà àti ẹlẹ́ṣẹ̀ yìí, òun náà pẹ̀lú ni ọmọ ènìyàn yóò ti jú rẹ̀ nígbà tí ó bá dé inú ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́. Sọ ti gbọ́, ẹnikẹ́ni tí ó bá kọ̀ láti wàásùn ìrere tó lójú ń tì òun, ẹ̀mí Ọlọ́run ní ọ wàásùn, ọlójú ń tì ọ́, ojú títì náà ni oníjọ́ ọdọ́run ó lè kó bá ọ níwájú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wa máa ń tijú àti wàásù. Ẹlòmíì ní ojú máa ń tì òun, ẹlòmíì gan yóò ní ojú ń tì òun àti pín tíráàtì. Àwọn òwe pélépélé yẹn alójú ń tì òun àti pín, ojú ń tì òun bó lọ́ọ́ ṣe pín iná, ojú ń tì ọ́. Jésù wípé ẹnikẹ́ni tó bá ti jú òun àti ọ̀rọ̀ òun. Ṣé Jésù tí wàá sì ń tijú náà sì fẹ́ kó ṣẹ́gun ayé rẹ̀? Ojú ń tì ọ́ àti fi Jésù hàn ẹlòmíì, ṣùgbọ́n wọ́n lè gbàdúrà sí pé kó bọ́ ṣẹ́gun ayé rẹ̀. Sọ pé wọ́n náà ń tanra rẹ ni. Gbà fún mírí gbà fún gbàdà. Ìyàtọ̀ bá kọ sí Jésù, Jésù á kọ sí ọ. Títìjú ìyìn rere ó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá tó ga, ṣùgbọ́n tá a sábà mẹ́nu bà lónìí. Ẹja kọ bí ilẹ̀ Matthew orí 12 ẹsẹ̀ 30. Matthew orí 12 ẹsẹ̀ 30. Jòhánù orí 15 ẹsẹ̀ 2. John 15 verse 2. Ohun mìíràn, àìná ni sísan ìdámẹ́wàá nínú ìjọ tó bá ti pé 100. Àwọn tó jólóòtọ́ sí ìdámẹ́wàá dáadáa níbẹ̀ wọn ò lè pé 10. Àwọn apọ̀jù láàrin 10. Ó tọ́ ọmọ sọ fún yín, àwọn èèyàn lẹ́ni àti ìdámẹ́wàá lónìí. Jẹ́ sọ bẹ́ẹ̀ lómi ṣe mọ́sẹ̀ ìdámẹ́wàá fún ọ. Láàrin ọ̀sẹ̀ bóyá lómi rí 10,000. Tẹ́lá tí wọ́n á ń gbégbá ọ̀rẹ́ kiri tá a sì ń pè ìdámẹ́wàá. A kàn mú 200 àrùn mọ́nú pépà. Aṣọ nù ìgbà ìdámẹ́wàá. Lójú ara ẹ̀ 200 naira ní ìdámẹ́wàá 10,000. Sọ tìrì báwọn. Ẹlòmíì ò ní mi ò ṣiṣẹ́ ni ojú ọmọ tẹ̀dámẹ́. Àwọn owó tán fún wọn kọ́. Owó tán rí ńkọ́. Owó tán bù wọn kọ́. Kò nílò kan ṣẹ̀dámẹ́wàá nú ẹ̀ náà. A ní ò nílò. A ní ṣe bó wọn ṣiṣẹ́. Owó tán bù wọn kọ́. Ọ̀yẹ́ ṣẹ̀dámẹ́wàá nú ẹ̀. Àìná ni sísẹ̀ ìdámẹ́wàá. Ẹlòmíì ọ̀dẹ́dẹ́rẹ́ ni àlọ́ mo fi ṣẹ̀dámẹ́wàá. Gbogbo tí mo sọ ó lè mọ pààyàn lẹ́rìn bó tọ́ ni. Tẹ́lá ti ń gbégbá ìdámẹ́wàá kiri lọ́sẹ̀ọ̀sẹ̀. A kàn mú 100 naira àti ìwé mọ́ pépà a sọ lẹ̀ 100 naira ní mọ́ múlẹ̀ ní ìdámẹ́wàá. Lójú tiẹ̀ ó ti sàn ìdámẹ́wàá nù. Ó ti sàn ìdámẹ́wàá nù. Kò sírú owó tẹ́lòmíì lè rí. Iye tó bá ti rí náà ni ó sọ lẹ̀ fún ìdámẹ́wàá. Àìná ni sísan ìdámẹ́wàá. Ẹ̀ṣẹ̀ tó yára kó bá onígbàgbọ́ ni. Ìdáwòwé Málákì. Ẹlòmíì ò níyà. Pásítọ̀ wa ti fẹ́ fi wáré nìyẹn báyìí o. Ó dà pé kìíní ká pásítọ̀ wa lára. Lórí ọ̀rọ̀ ìdámẹ́wàá yìí náà ẹ tún fẹ́ gbọ́ àlọ́ Málákì wọn ti mọ̀ tó wà ń bẹ́. Ẹlòmíì ọmọ Bíbélì o ṣùgbọ́n ó mọ̀ tí ń bẹ ní Málákì torí pé kìíní ọ̀rọ̀ tó kọ́ mọ̀ ni tẹ́lẹ̀ sábà sọ. Rí náà Ọlọ́run ní jẹ́ o sì sẹ̀dá mẹ́wàá. Ṣé pásítọ̀ lọ́lọ́ ni yóò fi ọrẹ? Ṣé pásítọ̀ ní Bíbélì lóyún yóò fi ọrẹ? Ọlọ́run ni yóò fi ọrẹ. Lórúkọ Jésù Ọlọ́run ní fi wáré o. Ṣùgbọ́n ẹ mọ̀jà ṣe ń tọ́lọ̀ fi wá náà rí mọ́. Málákì orí 3 ejému láti ẹsẹ̀ 8. Ènìyàn yóò ajá Ọlọ́run ní olè. Ṣùgbọ́n ẹ̀yin sáà ti jà mí ní olè. Ṣùgbọ́n ẹ̀yin wípé báwo lè àwa fi jà ọ́ lé olè nípa ìdámẹ́wàá àti ọrẹ? Ire la ó fi yín ré nítorí ẹ̀yin ti jà mí lé olè. Àní gbogbo orílẹ̀-èdè yín ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣúra kí oúnjẹ bá lè wà ní ilé mi. Ẹ sì fi èyí dán mi wò nísinsìnyí ni Olúwa àwọn ọmọ ogun wí. Bí èmi kì yóò bá sí àwọn fèrèsé ọ̀run fún yín kí ẹ sì tú ìbùkún jáde fún yín tó bẹ́ẹ̀ tí kì yóò sí ààyè tó láti gbà á. Praise the Lord. Ọ̀rọ̀ náà rèé o. Ó ní rere là fi yín ré ẹ̀yin tí ń jalè ìdámẹ́wàá. Gbọ́n tọ́lọ̀ ń sọ. Ìjọ mọ̀ pé kí wá ṣèdámẹ́wàá nìkan lọ́lọ́run náà ti ń já wọn lólè. Àtọ̀ rẹ̀. Ẹlòmíì ò mú ju 10 naira lọ. 10 naira ni.
in fact ẹlòmíì gan mú 5 naira wá odidi àgbàlagbà 5 naira 20 naira sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní gbogbo ilé ọrẹ gidi lójú tèmi bẹ́ẹ̀ látòrí wàásù fẹ́ni tí ò lágbára rárá ṣùgbọ́n fún wọn tó ń ṣiṣẹ́ gidi tó ọrẹ rẹ gbọdọ̀ gbé látòrí 100 naira 200 tẹ bá rí ìjọ tí ò sí pọ̀ sí ìjọ tí ò ná ní ìdámẹ́wàá àtọrẹ ni ìjọ tí ò sí pọ̀ jù sí ìjọ tí ò ń ṣẹ̀dá mẹ́wàá tán sí ń dọrẹ gidi ní sí pọ̀ sí jù Ọlọ́run ní jósì ó bá wájà o ṣùgbọ́n ẹja ṣàtúnṣe ìdámẹ́wàá àtọrẹ ẹja ṣàtúnṣe nínú ẹ̀ dá ọrẹ tó ní láárí mọ́dọ̀ ọrẹ kọ́rẹ ẹlòmíì ò mú owó tá ti ya yóò lẹ̀ yóò wá sọ ọ́ lẹ̀ sọmọ lọ́ọ̀dẹ̀ ní síwọ̀ ìlọrin ọkàn báyìí òmíràn àìlẹ́mí ìdáríjì àìkàsí ṣùgbọ́n ọ̀pọ̀ ni ò ní dọ́run nítorí nǹkan tí mo ń sọ yìí ẹja o Matthew orí 6 ẹsẹ̀ 14 sí 15 nítorí tí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín tí ń bẹ lé ọ̀run yóò fi ẹ̀ṣẹ̀ yín jì yín ṣùgbọ́n bí ẹ̀yin kò bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín kì yóò fi ẹ̀ṣẹ̀ yín jì yín sọrí báwọn àìlẹ́mí ìdáríjì ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀run ti tì mọ́ nítorí kò dáríjì ọmọlàkejì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́run ti tì mọ́ in fact àmẹ́yẹ ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ti ń gbé èèyàn sínú àmẹ́yẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ ti ń gbé èèyàn sínú ẹjẹ́ ṣọ́ra fún àìlè ìdáríjì ni mo kíyèsí pé àìlẹ́mí ìdáríjì yìí ó ń jọba gidi gan ní ìkẹyìn ayé àwọn èèyàn ó máa ń ṣòro fún wọn àti dáríjì ó máa ń ṣòro fún wọn ẹjẹ́ múra lórí ara wa ẹ̀ṣẹ̀ tí mo ń sọ ilé kó bá wa níwájú Ọlọ́run àìlẹ́mí ìdáríjì ẹ̀ṣẹ̀ burúkú ni já wo Matthew orí 18 Matthew chapter 19 verse 34 to 35 olúwa rẹ̀ sì bínú ó sì fi fún àwọn onítúbú títí yóò fi san gbogbo gbèsè èyí tí ó jẹ bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ ni bàbá yín tí ń bẹ lé ọ̀run yóò ṣe fún yín bí olúkúlùkù kò bá fi tọkàntọkàn rẹ̀ dárí ẹ̀ṣẹ̀ arákùnrin rẹ̀ jì. Mo rò pé àmọ̀ tó tún ṣẹlẹ̀ níbí ìtàn àwọn méjì tí wọ́n jẹ ọ̀gá wọn ní gbèsè tí ó sì dáríjì wọ́n tí ọ̀kan lára wọn wá rí ẹlòmíì tó jẹ lówó tó ló ga ní ọrùn mọ́ ó sì sọ fún pé kó san gbèsè òun nígbà tẹ́nìyẹn ní kó jọ kó dáríjì òun òun ó san kó fóun lákòókò wọn ló fi sínú túbú. Nígbà tí àwọn akẹgbẹ́ rẹ̀ rí wọ́n lọ sọ fún ọ̀gá wọn pé olúwa ọmọ ọ̀dọ̀ náà tí wọ́n dáríjì ó rí ẹlòmíràn tó jẹ lówó ṣùgbọ́n kò dáríjì ó fi sínú túbú ó pàṣẹ pé kan lọ mú wá ó wá fòun náà pé a ti dáríjì ọ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé wọn náà kọ̀ láti dáríjì wọn ló fi láwọn àwọn olùjẹni níyà lọ́wọ́ kan jẹ níyà títí tí ó fi san gbèsè rẹ̀ bíi pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà lọ́lọ́run ó ṣe sí wa nígbà tá a bá fi tọkàntọkàn wa dáríjì àwọn ọmọlàkejì tó ṣẹ̀ wá ẹja fi tọkàntọkàn yọ́nú sáwọn tó ṣẹ̀ wá ọ̀pọ̀lọpọ̀ wa láàfin gèlè mọ́tí a sì ní dáríjì ìyẹn ogún ọdún jó wa lọ́wọ́ ẹja ṣọ́ra ká má bàa parí ayé wa sọ́nà àpáàdì Jésù ràn wá lọ́wọ́. Ẹ̀ṣẹ̀ tó gbẹ̀yìn tí mo fẹ́ mẹ́nubà òun náà ni ìgbéraga àyà. Ìgbéraga àyà Bíbélì wípé Ọlọ́run wo àwọn agbéraga lókè rere. Ìgbéraga àyà ó ba ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì jẹ́ tí mo ń sọ yìí ẹ̀ṣẹ̀ tá ẹ̀ka kún ni ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ burúkú tó yára kó bá wọn gbàgbọ́ níwájú Ọlọ́run ni ẹ̀ṣẹ̀ tó yára kó bá wa níwájú Ọlọ́run ló jẹ́ ìgbéraga àyà. Ẹlòmíwá ló ọyà àlọ́ mi ní òun gbàdúrà òun rán àbáyọ Ọlọ́run gbọ́ tóun Ọlọ́run ṣe agbọ́ tiẹ̀ nígbà tí bẹ́ẹ̀ ni pé Ọlọ́run wọ̀ lókè rere torí ìgbéraga rẹ̀ Ọlọ́run ò ní nǹkan kan bá ọ ṣe torí ìgbéraga rẹ̀ ẹlòmíì bàjẹ́ ẹlòmíì àti respect yẹn ní lára gbogbo èèyàn lẹ́lòmíì máa ń jù lọ á ní mo jù fùrọ̀ yálà yá ẹ lọ ṣẹlẹ̀ ni màá mọ eléyìí ni màá mọ ìgbéraga àyà ó dẹ̀ kọ́ mọ̀ lónìí káwọ́ yẹn bí àpọ́lọ́ nǹkan ló ṣẹ̀dá ẹ̀ ká fojú kó yẹn mọ́lẹ̀ bí àkókò jẹ́ nǹkan kan ká fojú pààyàn rẹ sálágbádá àmọ́ gíní ń bẹ lára ẹ̀. Ìgbéraga àyà ó jẹ́ ẹ̀ṣẹ̀ tó lè yára kó bá wa níwájú Ọlọ́run. Àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọ́n lè dènà àti rọrùn wọ̀ sẹ́rí yàtọ̀ sí ìjọba ọ̀run gan àwọn ẹ̀ṣẹ̀ yìí wọ́n lè kó bá wa níwájú Ọlọ́run wọ́n lè mú kí ọ̀run ó tì mọ́ wa wọ́n lè mú kí Ọlọ́run ó bínú sí wa wọ́n lè mú kí Ọlọ́run kó kẹ̀yìn sí wa. Ẹ mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ni wá àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tí ń bọ ọgbà àjàrà jẹ́. Tá bá wo òwe orí 6
ẹsẹ̀ 16 sí 17. Ohun mẹ́fà ni Olúwa kórìíra, nítòótọ́ méje ni ó ṣe ìríra fún ọkàn rẹ̀. Ìkíní, ojú ìgbéraga. Sọ ti gbọ́? Wà á rí pé ohun àkọ́kọ́ nínú méje tán lọ́rùn kórìíra, yìí tó ṣáájú ẹ̀ ni ìgbéraga. Sọ mọ̀ pé n tó pa Jésù jẹ́ wájú Ọlọ́run, ìgbéraga náà ni. Èmi ó gbé ìtẹ́ mi ga ju ti ọ̀gá ògo lọ, èmi ó dó sí àríwá, èmi ó dàbí ọ̀gá ògo, èmi ó ṣèlérí, èmi àfẹ̀mí ní ba yé ọ̀pọ̀lọpọ̀ jẹ́, àfẹ̀mí. Ìjọba pé n tó mú kọ́ náà padà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run lélẹ̀, àfẹ̀mí. Kò sẹ́ni tán lè ní lábẹ́ wọn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tó ṣiṣẹ́ lọ́ndà wọn. Gbogbo ohun táwọn yẹn bá sọ ò nítumọ̀ o, àfàwọn àwọn ló gbọ́dọ̀ mọ dápàṣẹ. Igi kan ò sì ń dágbó ṣe, igi kan ò ní dágbó ṣe. Ẹlòmíì nítorí ẹ̀bùn tó ní, ìgbéraga bá tiẹ̀ jẹ́, ó jọra ẹ̀ lójú. Kò sí táwọn tó kù ṣe nínú ìjọ tá mọ̀ ẹ́ ṣe, tó ò bá ti wàá ṣe, àwọn tó kù ò tí mọ̀ ẹ́ ṣe. Ìránṣẹ́ Ọlọ́run míì níbi tí ìgbéraga àyàwó lẹ́wùdé, kò sẹ́lòmíì tó lè wàásùn tó lè rí nǹkan kan mú àfi ẹ̀rọ. Ó ṣe mistake níbi àgbọ̀ ẹ̀ lọ kò tẹ̀ kò mọ̀ ẹbí eléyìí sọ ìbò tó sọ bí ó rọ̀ bọ́n ṣe ń pè é kọ́ yẹ tí ó mọ̀ rí nù tẹ́ni yóò fi wàásù tán. Àmì yìí ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ìgbéraga àyà, kò sí tẹ́lòmíì ṣe tó lẹ́pọ̀n lójú wọn tí wọ́n nìkan ló dáa jù, àwọn nìkan ló mọ̀ nǹkan ṣe jù. Ìkíní sì lè bá yé èèyàn jẹ́. Àìsẹ́ rí tá a bá sọ̀rọ̀ ní pé bá ní kẹ́lòmíì nínú yín ó dìde nísìn kí ẹ máa dárúkọ ẹ̀ṣẹ̀ tó lè yára gbé èèyàn wọnú ná. Àgbèrè, ọtí, ìrédè òru àti àwọn bẹ́ẹ̀ lọ, oṣó, àjẹ́, ìmùlẹ̀, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ sẹ́rí, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tẹ́yìn kálẹ̀ yìí tẹ̀ lérò ní tó dúdú lówó ọmọ Ọlọ́run kò ṣe. Ṣùgbọ́n àwọn káwọn tó pé wọ́n jọ ọmọ Ọlọ́run lóòótọ́, àwọn tí wọ́n bá wí gan, àwọn tí ìwàásù nǹkan bá wí gan, àwọn tó dúdú lówó Ọlọ́run ní tòótọ́, ṣùgbọ́n nípa ìkíyèsára tí àwọn ìwà kéékèèké kan ti wọnú ayé wọn, tí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kan ti wọnú ayé wọn, àwọn gan ni ìwàásù yìí bá wí. Àwọn gan ni ìwàásù yìí bá wí. Ẹ já wòwe Psalm chapter 18 verse 27b. Ṣùgbọ́n ìwọ sọ ojú ìgbéraga kalẹ̀. Sọ gbọ́, gbogbo àwọn onígbéraga Ọlọ́run rẹ̀ wọ́n sílẹ̀. Ìwọ sọ ojú ìgbéraga kalẹ̀. Àwọn tó gbéra wọn ga, àwọn rẹ̀ wọ́n sílẹ̀. Ìgbéraga àyà. Ẹlòmíì ìgbéraga tiẹ̀ kì í ṣe tàṣe hàn. Ẹlòmíì nírẹ̀lẹ̀ o, bọ̀ tí ìrẹ̀lẹ̀ rẹ̀ ìgbéraga wà nú ẹ̀. Wàá rò pé sóṣe ṣe sá kéèyàn nírẹ̀lẹ̀ kó dẹ̀ túnlẹ̀ ó ṣeé ṣe dáadáa. Ẹlòmíì ẹni tó wàásù fún tó gba Jésù, òun ló wàásù sẹ́ni tẹ́niyẹn fi gba Jésù, tẹ́niyẹn dẹ̀ wà nù jọ. Bóyá ẹniyẹn ní tara gidi gan, kátó fọ̀, ẹniyẹn ti lè di evangelist nínú ìjọ. Evangelist lọ́tọ̀, evangelist lọ́sì, táwọn yẹn wá ń pẹ́lẹ́ evangelist tó bá rí ìkí tí ó mọ̀ kí ni pé ìkí pé àwa la pè ọ́ sínú ìgbàgbọ́, ṣé báwa la fi Jésù hàn? Ìgbéraga. Jésù náà wà lọ́wọ́. Ẹ já dìde lórí ẹsẹ̀ wa. Ẹ já wo ìwé ìfihàn ní ìparí. Ìfihàn orí 21 ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n àwọn ojú àti àwọn aláìgbàgbọ́, wo bí dáadáa, gbogbo ẹ̀yin tẹ́ ti ń sùn, tẹ́ ti ń paná ojú kẹfìkẹrẹ, ẹ la ojú nǹkórí ìrìn dáadáa báyìí. Àwọn ojú jẹ́ àwọn tí ẹ̀rù ń bà àti wàásù ìrere Jésù. Àwọn ojú jẹ́ àwọn tó yẹ pé ojú tì wọ́n àti kéde ìrere Jésù, ojú tì wọ́n àti fìyàtọ̀ hàn nígbà táwọn èèyàn bá kọrí síbi tí ò dáa nítorí ìbẹ̀rù ènìyàn, nítorí káwọn èèyàn bá máa sọ pé títí ẹ̀ pọ̀ ká má bàa rí wí sí òun náà wá darapọ̀ mọ́ wọn. Bíbélì sì wí pé ò gbọ́dọ̀ tọ̀lé ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn láti ṣe ibi. Àwọn ojo, àwọn tí ò lè dó lé ẹsẹ̀ wọn, àwọn tí ò lè fìyàtọ̀ hàn, àwọn ojo àti aláìgbàgbọ́. Sọ gbọ́ báyìí, àwọn aláìgbàgbọ́. So nítorí àìgbàgbọ́ ìyẹn lè tún lọ ọ̀run àpáàdì. Àwọn aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn. Sọ ti wá rí báyìí, àti ọ̀run kan náà táwọn tí ojú ń tì àti wàásù Jésù, ọ̀run ègbé kan táwọn náà lọ. Ọ̀run ègbé náà làwọn apànìyàn ó lọ. Àwọn tó dìídì fìbọn pààyàn, àwọn tó ti pé wọ́n fòṣó pààyàn, àwọn tó fi oògùn pààyàn, àwọn tó fi ọ̀rọ̀ ẹnu pààyàn. Ọ̀run ègbé kan tán lọ. Náà nìwọ náà tọ́ lọ gba Jésù tí ojú ń tì ọ́ àti wàásù Jésù. Ọ̀run ègbé tán lọ nìwọ náà ó lọ.
àti apànìyàn àti àgbèrè àti oṣó àti ìbọ̀rìṣà àti àwọn èké gbogbo sọtìgbọ́ àwọn mò ń bọ̀ ẹ rí mi ní fún mi ní ìṣẹ́jú márùn ẹ̀dọ́jọ́ mẹ́ta ọdọọjọ́ mẹ́rin àsìgbúrú ẹ̀ mọ́ ìrọ̀lọ́pa àwọn èké àwọn ẹlẹ́rìí èké àti èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sùfúrù jó èyí tí í ṣe ikú kejì. wá sọ fún Ọlọ́run má jẹ́ kí ẹ̀ṣẹ̀ tí ò tó nǹkan gbé mi lọ́rùn ègbé. gbogbo ẹ̀ṣẹ̀ tó wà nínú ayé mi, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí mi ò kà sí ṣùgbọ́n tó wà nínú ayé mi, Ọlọ́run tì wọ́n jáde. ó yá ìyanu kó gbàdúrà. mo rò pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí. Fún àdúrà àti ìmọ̀ràn tàbí ìbéèrè lórí ohun tí kò yé ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, o lè pè sórí aago yìí 08065935539. ẹ máa pọ̀ sí i.